Ọlọ́run ní káwà níbí lóru ní tí ilẹ̀ sì máa lọ díẹ̀díẹ̀ lọ́dọ̀ ìwọ Shaykh Hamahullah. Ìwọ́n tó bá ní ààrẹ tó bá sọ ọ́ tí ìṣẹ̀lẹ̀ tí ó náà nílé sọ bẹ́ẹ̀ jákè dáadáa. Kò jákè dáadáa tó. Tó bá ṣe mí ni wọ́n ní tájọ́ dùgbò yẹn, orúkọ ohun rẹ̀ kò ní jákè ju tèmi lọ. Ọ̀dìjà sílẹ̀ sọ́ọ́dì lọ́wọ́ àmìnà. وعزيم خلقه هاديا رحيما. Tí àsákùbọ̀ àwọn ẹni Ọlọ́run, wà Kafura, إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من سليمان وإنه بسم الله الرحمن. Bàbá wa tí ó ṣe pé bí ò bá rí báyìí fún àwọn èyí bàbá wa Shaykh Hamahullah, wọ́n wá pé àmọ́ orú tó fi lo ayé. Gbogbo tó bí wọ̀nyí ó ti jẹ wọ́n bá yẹ́yẹ́yàn. Ṣé bọ́mọ bá yàn òbí sí àgbákò pẹ̀lú ìsọkúsọ tí wọ́n mọ̀ sọ? Àtúntúgbẹ́ fọ́lọ̀. Àti yàrá Muhammad. Mo ti kí bàbá wa Ẹ́míà. Mo ti kí bàbá wa Ìmáàmù àgbà. Àwọn kábínẹ̀tì wọn. Mo ti kí bàbá wa Lájí àgbà. Kí ni Lájí àgbà? Ìjọba Lájí àgbà tún ní. Mo kí bàbá Shaykh Adam. Ilé wọn. Mo tí ọba alágbàdì. Mo tún wá kí àǹfà àti ẹ̀kọ́ àbá alágbàdì ní kí ó. Bẹ́ẹ̀ ni. Bàbá tó dẹ́sùn múlálẹ̀. Ṣé ọmọ ìwé náà ń lọ bí àǹfà àgbà gangan? Mo wá kí àwọn tí ò kéwú lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta. Ó dà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ìgbó lẹ́wà bàbá àgbà síbẹ̀. Sì tó kẹ́nu wọ̀nyí sàfà. Kálukú kẹ́ ń pa àfà rẹ̀ ni. Kálukú mojú wo ibi tó ti kéwú. Ọmọ ń kọ́ ọ́nà àánú fọdé ìsàhùwà. Ẹni bá lè ní mojú gbogbo ayé lọ kò ní jẹ tí ń jẹ mọ́. Ó ti ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí bá ń rí àfà rẹ̀ ó tó kárí àmọ́ tó kọ́ tó mọ̀ rí ẹlòmíì. Torí tó bá nínú ilé Ọlọ́run àfà rẹ̀ nìkan kọ́ bá ń bẹ̀ ọ́ bá akẹgbẹ́ wọn níbẹ̀. Gbogbo ẹ̀dá tí máa ní bàbá bàbá fi padà bọ̀ àti bàbá tiẹ̀ náà fi nílé. A kí gbogbo àwọn tí wọ́n ń ṣe kankan náà mẹ́tẹ̀ẹ̀ta. Ó dá tí mo bèrè dá mi lóhùn.
ṣùgbọ́n ìkàsí náà kẹfà fàgbà ní àjẹ́ àdó àbí àbí ṣùgbọ́n. Sọ àfa àwọn náà tí mo dáko ẹ̀. Ẹ̀gbá fóònù lọlé ni. Àfáàsì ni wọ́n. Ọmọ ìmọ̀ọ́sà lọ́hùn nípìnlẹ̀ wọn lọ́hùn kó náà ti kéwúdé. Àwọn tápà wà ilé àfà ni wọ́n. Bàbá wà ilé àfà ni wọ́n. Ẹ má fọ̀rọ̀ dá nǹkan rú mọ́. Pé ẹni tí o bá ti kéwù nìkan níbì kan kò mọ kéwù kí ni o mọ kéwù. Ẹlòmíì kéjẹ ní Ghana. Ó sì gbé ní Nàìjíríà nìkan ti fi takò kéwù rẹ̀. Náà. Mo wá kí bàbá ní fáàgbà tòní. Ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. Ẹ ṣe wà náà kẹ́ ẹ̀yà náà ṣe bàná tún ṣe ìkókò ohun yìí ò débi dáadáa. Mo kí bàbá tí ẹni kí wọ́n máa sọ tí ò sú wọn. Ẹ̀yin ráyàn wá ẹ̀yin ráyàn fúnra yín lẹ̀ mójútó tẹ́ ẹ ní. Ṣé bẹ́ẹ̀yìn òwa náà kò dí òde lọ́wọ́ ó kọ́ra ní òní hàn mọ́? Mo kí yín pé ẹ wá jòkó tí ẹrù tí ẹ ní ẹ sọ ẹ tún wá sí àgbọ̀ olóògì ní tí máa pọ̀ mẹ́yìn rẹ̀ jẹ. Ẹlòmíì wà ná ọ báyìí ó ní ibi tó ń dé dúró yìí kò sọ́mọ ẹ̀yìn tí ó jù lọ. Máa bá tiẹ̀ lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọmọ ẹ̀yìn náà ni wọ́n ní ju ọ̀nà tó bí náà ní tu ọ. Ọtí kò pọ̀ lẹ́yìn mẹ́gílẹ̀ áàdì ní bàdí lọ́tọ̀. Ìyẹn máa sọ tí ó sọ ni. Ó dàbí kí nígbà tó dúró yìí kí ẹ má jù mí lọ. Àdó ògbà náà nù. Kó jù mí lọ ní àlámọ̀ ìsìn dáwà tèmi. Ń sì máa fún ọ lóúnjẹ dọjú alẹ́, orí olúwa ẹ burú nù. Káàrọ̀ máa fún mi nì. Kéèyàn tó bá kan ní ànàgbó oúnjẹ lọ́dọ̀ bọ̀dá wa, ó ní bọ̀dá ló burú. Ọ̀wá sílẹ̀kùn fún àbúrò ní pàápàá. Àtúntò ọba lókù ní ń wọ̀ wọn ò wọ́ tuntun. Sóríire. Ẹ jọ ṣé mo lè sọ̀rọ̀? Bíṣọ̀ Káfúrò bá wá yẹ̀ bí ẹ ti yẹ̀ ìta ni ó máa kò náà yín lálẹ́. Ọmọ ọlọ́mọ ní tọ́jú yín bí tẹ́ bí torí kò lè mọ bíbí yín. Sọmọ ọlọ́mọ máa pààyàn lé ni ìwọ̀ wo lọ ní lórí ẹ̀. Ẹ̀yin bọ̀dá ayẹyẹ wọ̀nyí tẹ̀m̀bẹ́ lójú ago wọ̀nyí. Gbogbo àbúrò yìí ò wá yàn wá pé léwu ni mo ga jù orí rẹ̀ burú nù. Jẹ́rọ̀ mi náà ga bí ọ̀gá nínú ìdọ̀tí nílé yín kan kò sẹ́ni tó lè kún ọ lọ́wọ́. Ọkọ̀ tọ́ílẹ̀tì tí kò sábúrò tó lè búlọ́ọ̀kù tèmi náà yìí. Bí apá bá kún ìtẹ́ yín máa tó wà ní. Adúgbò tẹ́ ẹ gbà kí apá ó kún ìtàn. Torí ẹ̀yin máa bá gbàgbà ju Káfúrà lọ. Màṣábí ìròyìn báyìí tí èmi sáré. Ẹ sì kan àṣírí tó jẹ́. Ẹ̀ka àṣírí tó jẹ́. Àbẹ́ ẹ̀ máa dẹ̀wù lára nǹkan tẹ́ bí. Ẹlòmíràn ní bàbá ṣe nǹkan fọmọ ẹ̀yẹ ni ará òde òní bẹ̀rù ẹni orí rẹ̀ burú. Bọ́ ọba tòlè ní ọ̀rẹ́ báyìí ń lé yín mọ́. Ọmúlé yọ kan níkù, èyí ọfun lẹ́fàásẹ̀. Náà tẹ́ ẹjọ́ ń jẹ́ ọkọ̀ kan náà. Ọwádùn ẹ̀ pàtó ọwádìí ọdún òṣè mọ́rí àbá rẹ̀. Ta ló kù lé yín? Awádùn ní ọmọ kí ọ. Gbogbo aṣáájú tó bá ti kan ló kò ní jèrè ọmọ èyí. Ṣéhùn bàbá fàgbà ni. Èyí náà wà mí náà wò lè jẹ́ sí ọ̀rọ̀ fàgbà. Àwọn ọ̀rẹ́ wa nìyẹn.
àwọn ọ̀rẹ́ wa ni àjàmá náà wọn kúrò torí ń dọ́tí sí Kafura múdèètì àti àti àtàjọ́ náà kúrò ni. Níjọ́ náà. Mo kí o gbọ́ lé bàbá Hamahullah. Mo kí bàbá wa Agba Dáúdù Fáàgbà. Ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. Àwọn ni láńlọ́ọ̀dù bàbá Fáàgbà. Àwọn ni láńlọ́ọ̀dù bàbá Fáàgbà. Lọ́sọ̀ ń kò ní bá wọn. Àwọn gbádùn ara rẹ̀. Àbí rán ọlọ́jọ́ sí ni. Ẹ̀ẹ́dẹ̀jọ́ sí. Ẹ̀yìn Ilorin. Ẹ̀gbọ́n tí ò Kafura mi kí ní ìdìbò àwọn sí jọ́ọ̀sì. Àwọn ẹ̀fẹ̀ máa túnlé wọ́n yóò rẹ̀ bá dìtì. Mo kí púpọ̀. Ìwà Adéòdù wà ní ẹ̀gá ká. Ẹ wá ń dá ọrún mọ́jú. Ẹ ń dá ọrún mọ́jú bọ̀ lọ wí. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà níjòkó ṣé wà kéde bàbá wa àgbà sọ̀rọ̀ ní ṣé òun ni orí òkú mo kí olúwa ní mo sí ẹ bá dé mo sí ẹ bá ń kí èèyàn mi tó wà níbẹ̀ tẹ́gbọ́ bó lọ wí ẹ lè yàn mí wo mo ń padà fún ilé tíkẹ́ẹ̀tì lọ́tọ̀ ni. Ìmọ̀ ọkùnrin ni wọ́n tètè ní àyà fún ẹ̀rọ. Ọ̀rọ̀ àti bàbá nígbà báàs mo kì í. Ọ̀rọ̀ àti bàbá gbọ́dọ̀ lọ́wọ́. Kàńpá. Kàńpá máa ń wí mo kì í. Wà á nà sẹ́yìnbà. Àdébà wọn ní adẹ̀rẹ̀. Aládẹ̀rẹ̀. Ìyọ̀pọ̀ àyíká ṣe á. Básírà gbàgbọ́ wa ní àṣà. Ìlà àìmọ̀ríkà. Náà kó lẹ́yìn máa mi. Ìdíje àádá. Ẹ jẹ́ bàbá mi ni mo kí olùkí owó jẹ̀mọ́ wa. Mo kẹ́rọ̀ méjì dùnú. Àwọn ọ̀rẹ́ wa ṣàkáwọ̀ mo kí ẹ. Ẹ ti gbọ́ mi kó yóò bá Nabiyy Muhammad. Orúkọ tá a fẹ́ kọ́wọ́ rẹ̀ ń tẹ tó ń béèrè. Àlọ́wọ́ rẹ̀ ò ní tẹ̀, àmọ́ ọ̀ọ́ni máa sùn púpọ̀. Ìwọ́n tó bá ti ń sùn, wọ́n pín olórí ara ayé ni. Ẹni tí ò bá sílé wọ́n á pín ti elé tàwọn yòókù ní pé kùkú sílé ẹ pé bọ̀. Tọ́lá máa bẹ́ẹ̀ bá tèèyàn jẹ́ oorun ní ògùn jù. Kéde ẹ mọ iye àìsàn bẹ́ẹ̀ ti dúró yìí ẹlòmíì sí ẹ wá bí ní àmọ́ mi sí ẹ lọ ní kí ló jẹ́ ìsàlẹ̀ èèyàn bá mọ̀ sí ẹ wá bí ají fóònù ẹlòmíì àkóbá ti ń bàtà ó sí ẹ wá ní ó ti wo bí ìpèbí tó wọ́n ti jalè ní ọlọ́run ó ro yóò yí ẹ̀mí rẹ padà ká tó kú nílé. Ó burúkú jù ká lò dé ká máa pa agbádá mọ́ra ẹ̀ ń dẹ́rù bà wá ẹ̀ fi alọ́kàn balẹ̀ mọ́ kíkiri ó máa kíyàn báyìí ẹkúnrẹ́ yóò sùn padà sílé. Lóde Islam òde Islam ọwọ́ kíyàn ẹnu rẹ̀ wá bú tì í fógógóró ọba tí wàá rojú agbo yìí kò yẹrù rẹ̀ àmọ́ sọ̀kọ́ tiẹ̀ wá ọlọ́run kò ṣe ọdún ọkùnrin lórí ibú. Ṣé ìfẹ́ wa rojú agogo lọ fa ọ̀pá mẹ́rin náà? Kó máa ń bìí ọ̀pá mẹ́rin. Èyí tẹ́ fi tọ́lẹ̀ ni.
ó wá ń ṣe bí wèrè ṣe sọ pé kí nìyẹn tí wọ́n ti mú tí wọ́n dàrí wákàtí mẹ́fà kò ní mọ tí ń ṣe mọ́ mọ̀lẹ́kọ̀ wà á yẹ òun pé báwo ṣe dùn tó wèrè bẹ̀rẹ̀ yóò ṣe àgbákò lẹ́nu owó náà. Ẹni bá yùn gbà níbi òní ṣòfò. Ọ̀rọ̀ tí ìwé Kafura ní ṣéwù ni ẹ̀gbọ́n ana man àwa wà man àwa ana nahanu àlàálà jasada ìdá àbùsọ̀rìtàwù ìdá àbùsọ̀rìtàwù ẹni tó bá ní ṣéwù Kafura èmi náà lọ rí tọwọ́ tó wá rí mi náà ṣéwù Kafura lọ rí ìdí àtúndì àwọn méjèèjì ẹ̀gbọ́n ó ní ruhani. Ẹni bá yóò bá ẹ̀nẹ́bí òní ṣòfò èmi ló ní jẹ́ ìyòwò rẹ̀ ṣe ìṣòwò rẹ̀. Èyí tẹ́ tó mílẹ̀ Yorùbá nẹ́bí dáadáa. Jẹ̀mọ́ ṣé oúnjẹ tó rí jẹ́ lẹ́nu tó Yorùbá nẹ́bí. Bí yẹn ṣe mú tó yìí kò ní dọ́dọ̀ àwa kan. Ìtara ọmọ ti sọ ẹ̀. Èmi ló wọ́n gbogbo tó wọ́n ló dẹ̀ ẹ̀rọ fáwọn. A sì ní òṣòwò lóde mọ́. Ṣébi tí a wá ni. Ọba níbi tí wo gbọ́mọ̀ sẹ́rù rẹ̀ ni. Fóònù nìkan wà tí máa lò kò fẹ́ gbọ́ pé kò sí sábìsì. Kò sí sábìsì gbọ́dọ̀ kúrò lórí ẹ̀. Yóò wà lọ. Tó bá ṣe ní òdì kejì ló wà yóò wà sábìsì lọ fún un. Ṣùgbọ́n bá débẹ̀ Yorùbá nẹ́bí dáadáa náà. Wọ́n ní wọ́n sọ bá lè pe ànábì Muhammad. Wí. Gbogbo tí àrùn bá ń ṣe níbi kó Yorùbá nẹ́bí. Ẹnìkan lárùn òsì tó ta ọba àrùn ni. Òsì kan tó kéèyàn mọ̀ ní lárí. Kò sí àrùn tó kéèyàn mọ̀ ní lárí. Ẹ̀dá kò sílẹ̀ òdágun. Gbogbo ẹ̀dá tí ò bá ti rí ibi tí ń lọ. Àṣẹ láti lọ ti ṣáájú báyìí. Sọ́mọ lọ́gbọ̀n Ànábì Muhammad. Ẹgbẹ́ sókè dáadáa. Ẹnìkan ní lọ Mẹ́kà. Lọ Mẹ́kà. Oúnjẹ rẹ wá tán lójú ọ̀nà. Bàbá lórí òkú. Náà. Oúnjẹ rẹ tán. Àgbà mi tẹnu fálùmọ́nà kí ló kọ jẹ. Tí ó wọ fálùmọ́nà kékeré o. Ṣíìsì. Tẹ́lẹ̀ kí mo rí ẹ máa bẹ́ẹ̀ ṣe lẹ̀ máa rẹ̀ tó lọ́ọ̀ lè rí ẹ máa. Tó bá yá ọlójú rẹ̀ orí rẹ̀ ń tiẹ̀. Ẹ̀rọ tí mo ní dájú kìlómítà tí mo ti dá mà. Ṣùgbọ́n ọkàn lójú ni àìlùn lọ́lẹ́ ọ̀ní bá sọ́run tiẹ̀. Ọ̀ngbé àìlùn ká gbàgàdà. Dírẹ́bà mi gan ọ̀nà ló wà ní wá lónìí kì í gbọ́ràn. Òun ní àìlùn kò ní bá sọ́run. Mo wá lọ ní wá sọ fún un, mo ní ọ̀nà rí bákan lónìí. Má sáré kọjá ní báyìí. Ó wá wò ní pé èmi tó yẹ pé mi ò nẹ̀ tí bàbá tí ò ní wakọ̀. Ìgbésẹ̀ ń wo
ṣé òun wà ní dírẹ́fà mi ní dírẹ́fù tí n bá dáadáa kó máa wakọ̀ ṣé òun wà lọ yóò bọ̀ bí ṣe máa kásẹ̀ ní ohun tó rò kó lè kásẹ̀ níbà mo bá fi ilẹ̀ fi kálẹ̀ lónìí. Tẹ́ láti bí ìdajì kìlómítà báyìí èmi tí ń wo kòtò tó yá náà àti òru afẹ́wọ̀ kò kàbí ground táyà ìyanu bẹ́ẹ̀ lè gbà ọ́ bí táyà ṣe ìyanu báyìí wọ́n ti máa ń fàjà ní ọkọ̀ ní ọgbọ́dọ̀ kú omi ọwà o lè tẹ bírèkì mọ́ ó ti sọ̀rọ̀ àwọn ẹ̀rọ náà wà ń ṣe báyìí ọkọ̀ wa ń tẹ̀ lọ́wọ́ wọn ó wà lọ dúró tó dúró pàtó wá dúró mo ní sọ orí náà ń sè ó lè rí nàṣà. قد قال ربك في كتاب مبينا. jẹ́mọ̀ abáwọ̀kọ̀ lọ ọkọ̀ táyà sí agbọ́kàndínlé àsọkọ̀ ti ṣe nǹkan tí ò gbọ́dọ̀ ti sẹ́ mọ́ àmọ́ kò dúró níbẹ̀ ó dé ilé padà náà ní kinní kan fi kinní kan lulẹ̀ ẹ má jẹ tàn yín fọ́ọ̀mù tí mo kúra ṣùgbọ́n délé ẹ tó bá lójú inú kó yóò gbà nẹ́bí tí ó ká múra kó ní lọ rárá yẹn. Gbogbo ara mi ń sọ̀rọ̀. Ìfẹ́ yín dàbí náà. Ìjọba wa ló jẹrẹ bá tẹ́ oúnjẹ rẹ tẹ́. Nígbà pé sallallahu alaihi wasallam. Wọ́n lọ́gùn ànábì Muhammad. Oúnjẹ mi tán. Mo fẹ́ kó àjọ tí mo dá síwájú rẹ lónìí wà ànábì Muhammad. Ìwọ́n tó bá fẹ́ dá àjọ Yorùbá lónìí kí n gbọ́. Ló bá sùn báyìí. Oorun tó sùn ló bá rẹ́ nìkan tó wọ́tọ́ fún gbàgẹ̀rẹ̀ ní bá nù lóúnjẹ lójú oorun. Ó wá nù lóúnjẹ. Ó wá yí ó tán oúnjẹ sẹ́kù. Ó lọ́ọ̀mọ̀ ló ní ìmọ̀ ẹ̀sán ní ọ̀lẹ́ mọ̀ èmi ní ànábì Muhammad. Muhammad tó ń sọ̀tẹ̀ láti fún èmi ní máa lọ. Nítorí wá dé yàrá ni pé tó fi wá lọ Mẹ́kà tó dé kò jẹun kò tọ̀ kò sì yàgbẹ́. Torí ọwọ́ tó fún lóúnjẹ. Lọ́dún tí ń sí ọ̀yìn ọ̀sìn Yorùbá nẹ́bí lóru òní. Jọ̀mọ́ wa. Qaddara Allahu ma sha'a fa'ala wa fa'al. Ẹ̀dọ́kọ̀ ẹgbọ́n mi lálẹ́. Ẹ̀yin méjì. Wọ́n lọ rí. Kúlù ìmọ̀dá ìlú. Síbà náà ni. Kọ̀dé ṣọ́wọ́ fún àbí àlọ́mà. Ẹ̀dọ́kọ̀ tẹ bá wà ní lálẹ́ ìtẹ̀wà pẹ̀lú mi díẹ̀ mọ̀kọ́ wà níbí. Abdulrasheed kọ́ ọlọ́run ọmọkà òní ọwá lọ́lọ́bà. Báwo ni ọwà mi wá? Ó ní ọwá tí ọba ti wá ọdún ọmọkà bọ̀. Sọ̀rọ̀ alẹ́ yìí. Ìtọ́lọ̀ láàmà sí i. Wọ́n sáyé náà fásọ̀yà tó kú. Mo bá lọ sí ìlú kẹtẹ́ pèrèkèrèkèrè létí ní gbèrígbẹ̀ tó dà fún. Lábádé gbèrígbẹ̀ ní Kòròdú olójì àfàgbà. Wọ́n á rí tí ìrírí kò sí iṣẹ́ tó láti òjẹ́ tán. Ẹ̀rú wà bàlẹ̀ pé bóòlù ọ̀sìn ní Ìlọrin. Sọ̀rọ̀ alẹ́ yìí. Ìwọ sì ní sí àgbà lórí ìjọba. Wọ́n sáyé náà fásọ̀yà tó kú. Ó ní tí ì bá jẹ́ tó ń jẹ́ òbínú. Mọ́ọ̀tì gbogbo tẹ́ mọ́ọ̀tì gbogbo tẹ́ tó síwájú ológun tẹ́. Gbẹ̀yẹ̀ gbogbo ó jẹ́ tẹ́kù. Ẹ tẹ̀ wá ń bí olólùfẹ́ wa là ń bá sí nǹkan. Ọlọ́run ti pín tí a ṣe láyé. Ó wá ti pín iye nǹkan tí ó ṣe wá. Méjì náà ni a máa ṣe nǹkan kan sì máa ṣe á. Ohun tá a bá ṣe á jù lọ ni àmọ́ tó bá jù á lọ ní òsì á. Kí ìsì àìpẹ́ náà ní òjì ó ṣe á. Ìmí àmọ́ wá pé dé ń dán wò. Ìmí àmọ́ wá bí promotion.
pé tí n bá fi nǹkan kan ọ̀ ní ga àti tá a ṣe àti tí ó ṣe wá ta ló ní gbogbo ẹ̀. ما قدر الرحمن يفعل بالآمرين. tí ò Kafura tí wọ́n jòkó yìí Sheikh Suleiman Kafura Àmẹ́wí kádàrá Ọlọ́run. àwọn àbá mi ń sọ̀rọ̀ kan láti ẹ̀kan táyé náà wọ́n ń sọ̀rọ̀ tààrà wọ́n ń sọ̀rọ̀ tààrà ọ̀rọ̀ náà wá ń lọ wá ń bọ̀ ọ̀rọ̀ náà wá ń lọ wá ń bọ̀ wọ́n ń dà mí lóṣù tó kún wọ́n ń dà mí láàmú wọ́n ń dà mí láàmú. ṣé ẹ rí bẹ́ẹ̀ gbọ́dọ̀ sí wa Àmẹ́wí kọjá bẹ́ẹ̀ gbàgbẹ́ kọjá bẹ́ẹ̀ tì yàlẹ́ yà. àmọ́ kó lè bá àmọ́ jẹ́yìí fún ẹni iwájú ni wọ́n fi bí àáfà ẹni tí ìsọ̀rọ̀ àáfà tó ń dá àáfà ńkọ́ tí wọ́n tún kọ́ mọ́ àáfà ní kéwù gbọ́dọ̀ ti hé tiẹ̀. ẹ jọ jàmá mi gbogbo tọ́lọ̀ bá ti kọ kéde kápẹ́ ní sí Ọlọ́run ni Ọlọ́run ó ṣe bí lámìíràn àbí lájìlá ẹnìkan ò ní bọ́ọ̀lù sí fàáfà kí ẹ má débẹ̀ wọ́n lè kú ọ lẹ́sẹ̀ wọ́n lè kàn ọ́ nígbò wọ́n lè ṣubú díẹ̀ wọ́n lè nàró díẹ̀ àmọ́ débi tó ń lọ. Òtún bá ṣe pé Ọlọ́run ló ṣe é kánẹ́tì nǹkan náà ó jẹ́ bẹ́ẹ̀ ní lámìíràn tẹ́lẹ̀ kan ní lágbára àti pé kó má jẹ́ bẹ́ẹ̀. kápẹ́ ní ká ní àṣẹ́lẹ̀ ká ṣiṣẹ́ jìnlẹ̀ lọ́mọ fi gbọ́ tẹ̀lé ni ọmọ Núhù ṣe ya wèrè má lọ́wọ́. tí ò jẹ́ ká mọ̀ pé sí Ọlọ́run nígbà míì a máa yọ dúdú nínú funfun. adúgbẹ́tẹ̀ dúdú bàbá wa Àmẹ́wí bá àgbà adúgbẹ́tẹ̀ ọmọ yín ò dúdú kó máa ní ẹ má tọ̀ yóò mú tí yóò tọ́ bá yọ àfìsíkìrì lé wà ní tí o bá tì yóò kò lè pe Ọlọ́run. Gini jẹ́ ìṣúrẹ́sì rọ. Yóò lóun fẹ́ tọ̀ lójú àwọn ní ṣéwù fẹ́ tọ̀. Yóò wá máa jẹ́ èébú fẹ́ni tó lọ. Ọlọ́run ò ṣe ilé èébú bá gbà. Kò ṣe ní ìbànújẹ́ kan tí wọ́n mọ̀ tọ́kọ lé lórí. Akẹ́yọ̀ ọmọbìnrin bàbá. Gbogbo nǹkan abayín lẹ̀ má jòkó tì. Ẹ wà máa wọ́n yùn ẹ máa wọ́n yùn àwọn tí ò rọ́mọ tó wọn ò jèrè báà ni ẹ máa ṣe tí ìnáfà àgbà bá ń ṣe nǹkan tẹ́ ẹ bá wá pé ẹ tó wọn gbọ́dọ̀ kó wọn rérò tẹ́ kú ọmọ yín lọ níbi tí bàbá fi ayé ní pàṣẹlẹ ẹ sì fẹ́ ju wọn ẹ ti ju wọn tẹ́lẹ̀ àmọ́ wí ọdún náà fẹ́ jọ bàbá mélòó lẹ́nu lọ. Ọ̀dà náà wọ́n náà ṣàánú mi èmi dó lórí mẹ́rin ìyókù tí yẹ kí n fẹ́ àwọn fẹ́ pọ̀ mọ́ta wọn. wọ́n kò dára tó yẹ tí láyìíká wọlé máa wọlé ẹsẹ̀ kúrò lọ́wọ́ yìí. máa kàn dára rọ̀mọ̀mọ́. jẹ́wọ́ ẹni náà. wọ́n ayé ìlànà. ẹ sọ pé ó sì kà mí dára. wọ́n kò dára tó yẹ tí láyìíká Ànábì Muhammad ẹ̀sìn ògbó rẹ̀ dáadáa máa kìlọ̀ wí. Ànábì tó sọ̀rọ̀ yìí. Ọlọ́run ló sọ Ọlọ́run wọ́n jẹ́ bẹ́ẹ̀ mahabbati. Ìfẹ́ mi ó di ọ̀ranyàn lil mutahabbina fiyya. Àwọn tí a bá ń fẹ́ ara wọn torí tèmi Ọlọ́run ọba. Túláàsì ni kí n fẹ́ràn wọn. Àsáwọ̀ àtàwọn abí lónìí àti olólùfẹ́ Ọlọ́run ni a.
wọ́n sọ̀rọ̀ ẹni tí wọ́n ò ṣe bí orí ibú. Níbi tèmi náà ti máa ń pàdé àwọn àfáàmì ọmọ sí wáàsí wọn yẹn kódà àwọn kan fẹ́ra wọn lójú wáàsí sílé ọtí ní kí wọ́n ti lọ fẹ́ yàwó ni. Ìwọ tó wàá dìtọ̀ ọtí ìlọ́kọ méje kan sí ọ tọ́wọ́ rẹ tó sí ọ̀sìn ń pè ọ́ wọ́n lọ fò sí oṣù kan lọ́ọ́ bẹ̀rẹ̀ dáadọ́ lálẹ́ yìí. Ọ̀rọ̀ àbá gidi kótó ni kí wọ́n máa kówó lé ọ lórí tí wọ́n ajé kò gbà èmi la kọ́ rẹ lẹ́yìn ìkọ́ni ìdí ọ̀ní kandidéètì òdìdí ìdí ọ̀ní kandidéètì ṣé àwọn onímọ̀ iléyà ní kàtíkàtí ọ̀ní kandidéètì mọ́ kí ló fà á ọtí sakọ lójú agbó ànábì. Gbogbo tó náà ròyìn àgbàdo wọn ò ní kàn ṣe ẹ̀ẹ́rẹ́ yẹn gidi wọn náà tọ́ ọ̀wẹ́ tọ́ kúlẹ̀ tọ́ kàtíkè ọ̀bá nǹkan mi wá kọ́lẹ̀ eré yẹn gidi pé ọ̀nà lọ́ba wà. الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. Gbogbo ẹsẹ̀ bá gbọ́ náà gbọ́ àtàlẹ́bí Muhammad tí wọ́n ṣiṣẹ́ tó dáa. Fún ọ̀run náà fúnra rẹ̀ náà ni ó gbé ìfẹsọ̀rọ̀ àwọn báyìí. Tọ́lọ̀ bá fẹ́ yẹn ẹ̀gbọ́ tọ́lọ̀ bá fẹ́ yẹn tán náà dá Jibril ọlọ́run pé Jibrilu ìní òhìbù fúnra mo ti fẹ́ràn lágbájá fún àhìbà máa fẹ́. Ọlọ́run ní kò pé Jibrilu pé mo ti fẹ́ràn lágbájá máa fẹ́. Jibrilu ní ó wà pé gbogbo màláíkà pé Ọlọ́run ti fẹ́ lágbájá o ẹ máa bọ́ lọ́run bá fẹ́ràn rẹ̀ nígbà náà ni kọ̀búlù wà débà. Bẹ́ẹ̀ ti jòkó yìí àṣẹ pé Ọlọ́run ní ká yóò gba tẹnu yín ẹ ti wo màkàmà àwọn ẹni tọ́lọ̀ fẹ́ràn ni. Tẹ̀sùbà náà ṣe bí lóòótọ́ Ọlọ́run tí máa ní kọ́ ọmọ eléégún ó di wòlíì ṣé kò lè sọ máa fà di kàn ní. Àwọn ò gbọ́ mi yé ọmọ eléégún ọmọ ọlọ́jẹ̀ tí a bí sínú ọ̀jẹ̀ tó sì mọ́ọ́kì ọ̀jẹ̀ ọmọ Ṣàngó tó mọ́ọ́kì babaláwa rẹ̀ Ṣàngó yóò sì dì mọ́mù tó mọ̀ kiri fún gbogbo ayé Ọlọ́run tó wá sọ sí àkùsù rẹ̀ wá sí ni ṣé ìdàkejì ló sí lọ́dọ̀ Ọlọ́run ni Ọlọ́run ò practice ìdàkejì lára ẹ̀yìn ni ó practice ẹ̀ ń bò mí ìlú kan bẹ̀ yẹn kò jìnnà sọ́dọ̀ tí wọ́n bẹ̀ yẹn léegun bá wọn mọ́ṣáláṣí níjọ́ Jímọ̀ ní bá ń na àwọn èèyàn ní ìnàkúnà nílẹ̀ yóò dáa ẹnìkan wá láyà ó ní ọdẹ èèyàn lóru àwọn agbámú nígbà tí wọ́n ka aṣọ lórí eégún ó dọmọ ìmọ̀mù tí ń kí ó túbà lọ́wọ́. Kì í ṣètàn ọ̀rọ̀ tá a dá sí ni ló ń bá lọ dọmọ ẹni tí ń ṣe kútúbà lọ́wọ́ tẹ́ẹ̀mẹ̀ pẹ́lú ọba àrà tí máa dá kò balance àwọn náà kọjá pé kò gbọdọ̀ má ṣe báyìí fún mi gbàngàn ní òdòdó tí ọ. àwọn ọmọ bọ́ ṣe mọ̀. Nígbà tí ayọ̀ kan sọ̀kalẹ̀ tó ní wàhálà ń lè àṣírò tákàlà kúrọ̀bì tí wọ́n sọ bẹ́ẹ̀ fún Muhammad ẹ̀ka mi yòókù rẹ ni àdóbi kan nàró ni wọ́n rò pẹ̀yìn fámìlì mi o ẹ̀yin mo pe owó yìí ẹ̀yin ràn mí mo pẹ̀yìn Christ mo pe wọ́n Fatima ọmọ mi ẹ̀gbọ́ àǹkìzì nafsak mi nà bẹ́ẹ̀ ẹ̀gbọ́ ó ní mo pè é pọ̀ mo tún á jẹ́ ìpè lọ́tọ̀ọ̀tọ̀ ọmọ mi Fatima má lẹ́mi mo bí ọ ṣe tó fi là nínú náà ni o. Fa inni la amliku lak min Allahi shay'an. Because ọ̀nà máa ń di ọ̀daràn tí ò dáa àbára kan ń lágbára lórí Ọlọ́run. Ẹ̀dá òyìn náà báná bí ò bá sọ. Bí ò bá pọn fámìlì rẹ̀ bí ò bá pe Fatima.
فاطمة صلى الله رب محمد. gbogbo àfa wòlíì tó bá dé kò kùtù bí yà ọmọ Fatima ni ẹ. torí gbàtà náà bí lọ wọn ò ní sọmọ ẹ̀yìn bó rẹ ẹgbẹ́ ní sọ́rọ́. tí gbogbo èèyàn gbọ́ tá náà bí sọ mọ́ tí ṣe Fatima nìkan ní gbọ́ tí wí. Fatima sọ́mọ̀ lọ́rùn. ẹnì kan Fatima nígbà tí wọ́n fi bí Ànábì ò sí lé gbogbo ọ̀sán àbí wà ń bẹ lọ́ka Ànábì ó máa bí ọkùnrin kó máa bí ọkùnrin kó máa bí ọkùnrin bàbá tún bí Fatima lóbi. Inna Khadija atat bi unsa maratan thalitha. Wọ́n náà níjà tó ṣe bí tí ṣe o. Ó mà tún bí obìnrin ṣe bí. Ẹ̀yin tẹ́ bí ọmọbìnrin tẹ́ ń banú jẹ́ màmá tó kàn láyé yín ni. Èyí tó ọ̀pọ̀lọpọ̀rin kò ní lóró kò ní dàrú. Ọkùnrin sì lọ kó ọ̀kú obìnrin tó ọ̀kú ní fún ọ lówó jẹ ní ìwé tó ọkú sọ ní tó yà. Obìnrin bí òtún lọ́wọ́ bínú fẹ́ yàn lé. Ẹni tó fẹ́ lè bí ọkùnrin àmọ́ yóò ṣẹ̀rù obìnrin káyìn ní. Torí àníyàn tó ìfẹ́ ni kóbìnrin ṣe èèyàn. Ṣé ìyá rẹ ní ṣe èèyàn? Àbí ìyá rẹ ní bímọ fún ọ? Ẹ̀yà àfà àtẹnóbìnrin sọ ọmọ. Tí Fátímà bá yọ báyìí, Ànábì máa ń nàró ogun ni. Fatima sallallahu rabbi Muhammadin. Fátímà yọ ọjọ́ kan báyìí. Ojú rẹ̀ wá pẹ́. Ànábì kan bu ẹkún ni kò tí ì mọ́ ti ṣe. Wọ́n sì ń bá a sun ẹkún. Ẹ̀yin tẹ́ lọ́wọ́ obìnrin ní ọkọ tí ń jìyà tẹ́lẹ̀ ní yà sí. Àgbá kò ti báyìí. Ẹni o ti fẹ́ tí o fẹ́ nu, ó kún àtọ̀pọ̀ lórí ìrìn òpè yìí. Ọwọ́ ń wọ ọmọ rẹ̀ ràn kọ́lé wá, ó wá lòlòkulò. Kò lè wá kí ọ láàrin èrò gan, ọmọ rẹ̀ gbogbo kásá ti yọ láàrẹ̀ láì sẹ́ni tí ń roko. Ọmọ rẹ̀ bìnrin, ó wá di rádaràdá. Bàbá bú ni ọ̀sẹ̀ bàbá náà bàríkà. Wọ́n bá yí ọmọ jẹ́ mọ́ ọ lọ́wọ́. Ọ̀ọ́dẹ tí ilé rẹ̀ kọ́ ọdún àkúráìsì lọ. Kódà yí olówó tẹ́ ẹ bá ti empower ọkọ ọmọ yín tí ì lálùbáríkà. Ẹ̀yin fọmọ fọ́kọ ẹ̀wọ̀n arọ́mọ yín máka ń lọ múra lọ́dọọdún ọkọ rẹ̀ ò dábì pàmò. Lè jèrè ọkọ rẹ̀ gan gbádùn rẹ̀ sì lè gbádùn tẹ̀dúrà. Wọ́n ṣàánú ọkọ ọmọ ẹni ni. Ló jẹ́ dákẹ́ sí ọ̀rọ̀ ti tọ́ bọ́lé yín lòdì lórí. Ìwọ náà má yẹ̀yẹ̀ pọ̀ra pé ń bọ́ tọ́jú ìyàwó rẹ̀. Ó ní mo jẹ́rìí àwọn àna ni mo jẹ́ sọ́bà ọ́ sọ́ọ́dù mi gẹ́lẹ́ yóò fàbọ̀ lọ́wọ́ jẹ́ rẹ̀. Ìwọ tó gbádùn yìí. Ọ́ lọ sọ́ọ́dù mi lẹ́yìn ọ̀fà sọ́bà lọ́wọ́ tó mo jẹ́ sọ́fà ọ́ wà sọ́ọ́dù mi lẹ́yìn ọ̀fà. Ẹ̀rọ náà ni ìfẹ́ dákọ̀ rẹ̀ nígbà tó fi dùn mí. Kafura gbọ́dọ̀ tí wọ́n á lò. Jẹ̀mọ́ ẹ̀jẹ̀ bí ló dáadáa ní. Méjì ni ó ṣẹlẹ̀ sí ọ. Ìwọ tó lọ fún mi nítorí pé lówó kúnnú kọ́ sẹ́rú rẹ̀ àbí kọ́ máa kó máa lè. Ọ̀ọ́sì kan. Torí ní ìsìn ẹ̀yìn ọ̀dọ́, àwọn ṣúgà máa mi rò ya yín lè wá ká. Ọ̀ọ́fọ̀ abọ́tọ̀ ìkú ni. Fẹ́ ṣiṣẹ́ mọ́, ọ̀ sì yọ kíáde, ọmọ sọ́rí ó di gate man. Èyí tó bèrè ń bọ́, tínú yín wá ń dùn, ẹ̀ ń jẹ imí. Ó ti wá tó ẹ̀yìn ọ̀dọ́ láti wòye lóbìnrin tí ń bọ̀ ọ̀ọ́dẹ lálẹ́. Látọ̀jú orí lóbìnrin tí ń bọ̀. Tọ́ba lo lóbìnrin mẹ́ta nù, bẹ̀rẹ̀ tó ra tíṣà fún ọ. Ó dà, mo ń jayé obìnrin ń bọ̀ mi, ọ̀ọ́dẹ tọkùnrin tó ń kú bá. Torí ẹkún bíi bẹ́ẹ̀ níṣẹ́. Ẹ mọ̀ wọ́n ọmọ tí àwọn ọmọ ní ọjà bá àgbà. Ẹ máa wọ́ ọmọ wọn ká. Nítorí mọ̀ pé kò lè dáa fún ọ, wọ̀ lọ́ba tó gbá wọ̀ lọ́lọ́ ká nínú ẹ̀dẹ́.
Ọbẹ̀rẹ̀ orí ibú láti kékeré. Sọ̀rọ̀ tí wà olùsàtì. Ó tó bí mi lójú láyé ni kí ọkùnrin sọ pé obìnrin ń ṣe bùkátà òfò ti bá ayé rẹ̀. Mo tó lè bá ṣe fún ọlọ́gbọ́n ọdún jọ́jọ́ ẹ bá jà wákàtí kan lè gbà. Yóò sọ ọ́ sí hóhó pọ́nbélé. Oúnjẹ obìnrin má sọ̀rọ̀ oúnjẹ. Obìnrin wa ra búrẹ́dì àtàkà wa lọ́wọ́ mú wọn hàn bí orúkọ. Lára oògùn rẹ̀ tí ó ti lọ́nà kú lọ bí ata ń lọ jẹ. Àwọn agbọ́ pé ń yàlè ń bínú sí bóńjà lè ní wọ́n náà jẹ́ tọ̀ bí yó. Mo kàn yà lọ bẹ̀rẹ̀ kẹ́yìn ló lo síríọ̀sì mọ́. Ọmọ tó fẹ́ ní ọmọge tó fi góòlù fẹ́ mọ́rọ́ ta sọ́rùn. Èlé ni ó kàlẹ̀ yín tẹ̀rí kàlù ní. Ọmọ gbẹ́lẹ̀ yìí sẹ́gbẹ́ rẹ̀ nù. Ẹrú ayé ní wà. Ọmọ ọ̀dọ̀ tí wọ́n bá tó gbá ẹ̀yìn ọ̀dọ́ ẹ̀ lọ fẹ́ gbẹ̀yìn. Ẹni tí 1000 kápá mi tọba fún tí ó tún kúnlẹ̀ ẹsẹ̀ ẹjẹ̀rì ẹ̀ ní sírì. Ilé ọ̀wọ́n bẹ́lẹ̀ lọ sọ wọn. Ẹ lọ. Kò ní náà tán, onírun làmọ́lẹ̀ ni ó dì. Nínú tí òun fẹ́ fún rẹ̀ ni ó dì. Èyí á ti rádà àdá káàkiri. Ó tó kàn sí ìwé náà tó bìnrin tí ìṣẹ́gbẹ́ rẹ̀ yóò kò ní kéèyàn ló dé ìrìnàjò lórí jù. Wọ́n tẹ̀ sí mi rẹ̀ hàlá. Bèèrè tá sí mi wọlé ọmọ. Wí dáadáa. Wọ́n tẹ̀kùn kọ́mọ́lá. Àyìnbá ọ̀sán àbí sáwùrátì. Wọ́n kò tẹ̀sán wìrì náà fíìyà. Gbogbo ẹ̀jẹ̀ bá ń wá ara wọn lọ nítorí tèmi Ọlọ́run. Ọlọ́run ni mo ti fẹ́ràn wọn. Àbáwí ọmọ wa mi wá. Nígbà mo dé sí ibi tí mo wà lónìí ní sọ fẹ́ fún yín. Gbọ́dọ̀ fẹ́ gbọ́ ẹni rẹ̀ ìjìnlẹ̀. Ó dáa ọmọ bẹ́ẹ̀ mo dé sílé mi tó tán. Ó lò mọ bẹ́ẹ̀ ọlọ́mọ jẹ ọmọ lè mi rúgbà tó bí a bá ní ìjìnlẹ̀ ọmọ rẹ̀ ní ìjìnlẹ̀. Jẹ́mọ̀ àwọn tí ẹ máa wára wọn ká ẹ̀yin mọ̀lẹ́bí tẹ̀ wára yín ká mọ́ ẹ̀ sí nínú òfin Ọlọ́run. Ẹ gbọ́dọ̀ máa wára yín kiri kẹ́lẹ́ bá jèrè Ọlọ́run. Àmọ́ wí ní ẹsẹ̀ àmọ́ wọ́n ní ẹsẹ̀. Mọ̀lẹ́ Islam ọbẹ̀ ànábì bẹ́ẹ̀. Kí ni jẹ́ Islam gangan? Ànábì ní tíìbùl kalam wa ìtààmù tọ̀hán. Ànábì ló sọ bẹ́ẹ̀. Yòókù rẹ̀ mọ́ ni. Kí ló jẹ́ yòókù rẹ̀? Bóòlù ọyọ́ bá mi. Bàbá mi ni wọ́n mọ̀ ní Imam. Kí ni jẹ́ ìnígbàgbọ́ gan? Ànábì ní as-sabru was-samaha. Ayyul Islam afdal. Faqala ar-rasul. Ànábì wá fèsì ìgbà yẹn. Man salima al-muslimun min lisanihi wa yadihi. Wa ayyul iman afdal. Faqala ar-rasul. Faqala ar-rasul khuluqun hasan. Ẹjọ́ sí mo lè tú. Kí ni jẹ́ Islam gẹ́gẹ́ káìmọ́ sọ bá mọ́? Sọ pé kéde ti bọ́ sọ̀rọ̀ pé kọ́ mọ́ sí bí wèrè lójú agbo. Kéde ti sọ mo sì gbọ́ ń bẹ̀rù pé irú bí kéèyàn ti ṣe bí wèrè. Ọ ti ń ṣe bí wèrè báwọn. A sì ní pé ọ ní wèrè. Ọlọ́run má jẹ́ ọ sí èrè. Wèrè ní máa sọ̀rọ̀ tí ò rẹ́líbáǹtì. Ọ̀rọ̀ tí ò bá ti bá tayé mu ọtí di màjì náà. Má sọ bẹ́ẹ̀ má dákọ̀ lóò níjọ́ di wèrè. Gbọ́ wà sí kínú rẹ̀ ó dùn ní. Kódà bá ọmọ nǹkan yóò kóra rẹ̀ nísìn. Ọlọ́run àrẹ́sì tọ́ nọ́mà tó rọ̀ nọ́mà. Àwọn tí yóò bá lóbi ti lọ lé ní. Bàbá ní bá àgbà. Ìsìlámù tá ń pariwo yìí, Ìsìlámù tá kí ni jẹ́ Ìsìlámù gan? Tíìbùl kalam olùkọ́rọ̀ ẹnu èyí ó dáa. Kí ló dé ń dá àmọ́ wílẹ̀ sọ́kò tó dáa nílẹ̀ ni? Ẹ lánàá barika. Tíìbùl kalam kọ́rọ̀ ẹnu èyí ó dáa. Kéèyàn orí ìjọ tó bẹ́ẹ̀ kó sọ ọ̀rọ̀ tó wà nẹ́gẹ́tìfù sí.
ẹ wò dáadáa kì í ṣe mùsùlùmí ni èmi ni mú bẹ́ẹ̀ èmi ni ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáànù bí táà ti promote Islam ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí tí kálukú bá gbá mú ni kó mójútó èyí táwọn náà ń ṣe lọ́wọ́ yìí à ń gbé Islam lárugẹ ni bẹ́ẹ̀ bá dárò ọjọ́ bí ilẹ̀ kó lẹ́ẹ̀ ti gbọ́rú wá sí ẹlòmíì máa jáde lọ́wọ́ nísìnyí ẹlòmíì máa mutí lọ́wọ́ nísìnyí káwọn ọmọge tẹ ní ẹlòmíì ilé àlè ní oṣù àmọ́ lè ó arrest ẹ̀ nítorí bá gbọ́dọ̀ lẹ́yìn ní sọ̀rọ̀ màlìjẹ́ náà. ẹ̀kejì wà ní ti àmútọ́ àp wọ́n ti jẹ́ Islam ní ká lè máa fún yẹn lóúnjẹ gbogbo ẹ̀yin tẹ́ ní láárí ṣe lè fi palliative fún wa tẹ́ ẹ̀ tó pè tẹ́ kó oògùn tálíkà sílé gbogbo ilé tẹ́ wò ó sá ẹ̀ dàbí ọ̀tẹ̀ ẹ̀dá láàmú. ọmọ bàbá tẹ̀sí parun kò sọ́mu náà. bàbá ní Nàìjíríà bàjẹ́ tó yìí wọ́n ń dákọ̀ tírílíọ̀n ẹlòmíì ní 2 tírílíọ̀n ẹlòmíì ní 250,000 billion ẹlòmíì ní 28 billion dollars lápò tí ẹnìkan ẹ ṣe mùsùlùmí ẹ wá sìnkú èèyàn mọ́ owó lẹ̀ sí sílé ẹ ń sin owó sínú ilé táǹkì yín tó wà lórí òkè kò dàbí rí owó lẹ̀ kó sí tó kún bá mentality craziness wèrè tààrà àṣẹ ìsìláàmù ní ká fún yẹn lóúnjẹ ẹ̀dọ́kùn tó wá ti di ọdún tí bẹ̀rẹ̀ náà ẹ̀jẹ̀ máa ń dárí ẹnu sáǹdì níbí ẹ̀jẹ̀ máa pín oúnjẹ ẹ̀jẹ̀ máa pín nǹkan mú dára ẹ̀jẹ̀ sí tájáde tó mú oúnjẹ ẹ̀jẹ̀ kò sínáàtì fún wa pé mo fẹ́ dá sí tọ́lọ́ ọ̀nà ó fi na ṣéwù èyí sì máa ṣe mòlídì tẹ́kọ́ máa fi tì náà jù kí ló dé tí jẹ́ ló ń péjọ lásán lágbára àti bọ́ọ̀yàn márùn ó sì ní láàárí ọ̀fẹ́ ṣe ni ọ̀nà àpò ọ̀fẹ́ tọrọ jẹ́ káyọ̀ yìí. ṣẹ̀gbọ́ Ramadan lóde yìí dojúmọ́ náà fún yàn ló ń jẹ ní àárín ẹ̀ka kó ráìsì wá dání èèyàn 50 ṣé òun tí mo lè fi rẹ̀ lọ́wọ́ ní ìsìláàmù nu kí wọ́n ní jẹ́ ìnígbàgbọ́ àsọ́bùrù wà sàmáhà kéèyàn ó lè ní sùúrù ànábì ló sọ bẹ́ẹ̀ ọ̀nà tó jẹ́ máa lo ọ̀rọ̀ ànábì ni pé ọjọ́ bí ànábì là ń ṣe. jẹ̀mọ́ ẹ̀ nílá àṣẹ kálẹ̀ fún yàn ló ń jẹ àtikọ́jẹ́ èyí káwá lè ní sùúrù ẹ̀gbọ́n àsọ́bùrù lillahi àsọ́bùrù máa láì àsọ́bùrù fìláì àsọ́bùrù bìláì. tó o bá lọ wọnú ọlọ́run tán àsọ́bùrù fílẹ̀ nínú ọlọ́run tó tún wọ ohun tó sì tẹ̀síwá tó wùsùn àbí kó tún ní sùúrù torí ṣe sí ọlọ́run ọba ìmọ̀ yàtọ̀ nígbà míì ọmọ ìpínlẹ̀ àrẹ tó gbóhùn tẹ̀síwá mi wà tó bẹ́ẹ̀ fi sí olókè sí ọ. àbí mọ́tò yóò kásẹ̀ òkè àwọn tí ń lo oko ní òjò ọ́ níbi tó mọ̀ pé èèyàn wà ń bẹ̀ àmọ́ wá dé wọ́n ní mọ́tò parẹ́ mo ní mọ́tò parẹ́ mo kàn bu ẹkùn pé ọlọ́run ọmọ púpọ̀ ti sè àwọn tí ń pààyàn ká ọ̀pọ̀ bọ́kọ̀ wọn jẹ́ Allahu Akbar. ìyẹn sì gbọ́kọ̀ rẹ̀ wá sí ti gbé délé wọn padà. ẹ jẹ́ wọ́n bí tẹ̀sí tẹ̀sùbá ẹ lọ ní sùúrù nínú ọlọ́run tẹ́lẹ̀ wa tọ́lọ́ náà wò ní fẹ́rẹ́ èèyàn kó má bù jẹ. gbogbo ọdún tó lọ náà sọdún tó lọ mo lè méjì kan tèmi. wọ́n ti ní wọn gbàgà fún mi àmọ́ wọ́n ti ní kí wọ́n gbàgà fún mi mo ní mo lè gún torí níwọ̀n yìí èsì lè gún. Adamu akifarina kọlu wàhálà. mo ní mo lè gún mo ní mo lè gún sẹ́ àmọ́ nígbà náà tó máa bá mi fira lọ́wọ́ bí mo ṣe wà nù rẹ tó tí ìbá ṣẹni tó mọ̀nà dáadáa tọ́lọ̀ bá ń jẹ ẹni tó fẹ́ràn ní yàrá ẹ̀ yóò sì fẹ́ dàrú wọn lọ́wọ́. Torí nígbà náà
àwọn tí ẹ fẹ́ fi ó sí yẹ̀yẹ́ wọ́n rẹ̀ nìrí ọlọ́run máa jẹ́ kí wọ́n rí wòlíì rẹ̀ díẹ̀díẹ̀ pé ọ̀ lè dàbí èmi ọlọ́run jẹ́ wọ́n rí ọ bí mo kọ́ mọ̀rún owó kò. Tẹ̀lé mi. Ẹ sọ wòlíì ńlá náà ẹ sàdébí ọlọ́run náà tí ò kó sínú àdánwò nínú ọlọ́run. Bàbá yóò bá débi yóò dùn méjì. Bàbá péye bá rí àdánwò nínú ọlọ́run ni ọmọ àdéjà kú níjọ́ ọdún. Táwọn ṣe fẹ́ mi lẹ́ni sí wà lọ́ọ̀kan. Ọlọ́run tiẹ̀ wá yọ̀ǹda pé kó kírun tán kọ́mọ tó kú àsìkò tí ń múra àrùn lọ́wọ́ lọ́mọ rẹ kù àsọ́bùrù fi lẹ̀. الدار لا يبقى بحال واحد. Àmì ìbẹ́nu ọlọ́run náà wòlíì wọn ò sì níyàwó. Oní ọmọ dáradára tó fi kú nínú ọlọ́run nìyẹn. Gbogbo ẹni tó bá wà nínú ọlọ́run àfikọ́rí tó gbóná àti tó tutù. لابد من Ẹ̀yin àwọn ọlọ́sẹ̀ láti ọdún náà. Ẹ̀ẹ́dọ́ mi lónìí. Bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé akátó tẹ̀ ń fa tẹ̀síbà tẹ̀ ń làṣẹ láti tó. Ẹ má rò pé ẹ̀ ní sùúrù pẹ̀lú ọlọ́run. Èyí wọnú rẹ tẹ́ kó má kàn nígbò. لابد من فرح ومن أحزان. Ẹ̀rí wo ni ọlọ́run tí ọ̀rọ̀ ọmọ bí ni? Ó sì wòlíì àìrọ́ ọmọ bí òní kó kú nínú ọlọ́run. Ntọ́nà rẹ̀ fi kan ló fi kan. Èmi ò wá ní tọ̀ lójú agbo yìí tó wà nínú ọlọ́run tó sì tẹ̀sùbà tó fasẹ́ tó sì wùsùl tí ò wá sí tó wùsùl tí ò sí nínú ẹni tọ́lọ̀ ń dẹ́wò. الدار لا يبقى بحال واحد. Jọ̀mọ́ yóò máa gbọ́ wá sí mi lóru òní kí n tuntun bẹ́ẹ̀ kílẹ̀. Ayé ò lè dúró lójú kan kò ní perfect kìíní kò sì ní stability ò sí fáyé kò sí fún ìgbà. لابد من فرح Bọ́sí ni wọ́n fa tẹ̀sùbá àti wọ́n níjọ́ dùnú. ومن أحزان. Wọ́n sì níjọ́ tí ìbànújẹ́ ó kàn. Wọ́n tó bá kan ìbànújẹ́ nínú ọlọ́run mọ́rì bá sí o. Kí علي بابي قليلا. ẹnu ọ̀nà náà tó wà takú síbẹ̀ yóò máa bù ọ́ jẹ yóò máa nà ọ́ yóò máa san ọ́ jẹ yóò fẹ́ bí pa ọ́. Wọ́n tọ́jú ni ó mọ ọlọ́run kan bí ṣe mọ̀ ọ́ bọ̀ tí mọ̀ ọ́ bọ̀. Mo wá lọ hajj Sharifu wà lọ́dọ̀ mi jọ yẹn mo mú dání. Òun wà ẹ̀yin ò tí ì dé láti Nàìjíríà torí gbogbo wọn àjọ lọ àmọ́ mo dẹ́kun wọn. Bàbá arúgbó kan bẹ tá a jọ lọ. Àwọn ń tàwa lọ́wọ́. Ó wá di pé bàbá yẹn wá fẹ́ ṣubú bí táàtì yẹn náà fìlà. Àwọn fẹ́ tẹ̀pa. Sharifu ọ̀nà yìí. Mo sì sọ wọ́n báyìí. Owó tó sì wà lápò mi tọ́lọ̀ tó jẹ́ dọ́là $1 million Nàìjíríà. Mo wá rọ́kùnrin kan dúdú páàlì kan báyìí. Wọ́n sì ń yọ owó lára mi. Èmi sì ń du ẹ̀mí àgbàlagbà tí ó bá mi lọ ẹ̀. Ó yọ owó náà gbé. Bùkọ́ ṣe bá ní kí n dúnra pé má yọ owó ẹ̀mí eléyìí ó pamọ́ mi lọ. Èmi tí mo kú òlé ní ọlọ́rọ̀, mo wá dé Mákà. Mo wá ń wúra mi pé gbogbo wọn mo sì promise wọn ní pé ẹran yín ọrùn mi ló wà. Ẹ fọkàn balẹ̀. Mo wá dé wọ́n bá mi tí mo jòkó mo ti tàwọn olùkùnrin mo ti parí everything. Ẹ dẹ́kun mi nì ẹ̀yin lẹ dẹ́kun mi. Àwọn ìwádìí Zamzam hotel mo sá jòkó báyìí. Wọ́n bá dé wọ́n rí pé ìṣesí mi ò rí bí ìtumọ̀ ń ṣe. Bàbá yìí kanjú báyìí. Kí ló dé? Mo ní ẹ wá mo ní nǹkan bí o. Àmọ́ òkú Mẹ́kà náà tọ́lọ̀ ti san owó náà padà. علي بابي قليلا. Èmi ẹlẹ́jọ́ wà ní yàrá tí kàrámù kan fi ṣẹlẹ̀ tí màá mi ń tọ́ lọ́la lókù. Wọ́n ní àṣìṣe àjì. Èmi ẹlẹ́jọ́ wà nínú yàrá àti wàhálà balógun àti tí wọ́n ṣàbọ̀ ọlọ́fà àti láti Nasir àtàwọn yàrá nìyẹn. Mo bá ní kí n náwó ẹ̀. Mo ń sinra lọ́bà ẹnìkan bá kan ẹnu náà níwẹ̀. Ta ni Sharif ṣé wọ́n ní la ilaha illallah. Ọwọ́ tí ó ń nà sí báyìí dọ́là tẹ́gbẹ́ lọ́dún gbogbo padà. وجعل لي
سبيلا tí n bá máa lọ́nà àlókù báyìí. ولزميل بابا هدوءا وعشيا وعشيا. Àsámùrù máa lẹ̀ ẹjọ́ ìjẹ́ fẹ́ ṣe tẹ̀sùbá ẹ lọ ní sùúrù pẹ̀lú Ọlọ́run o ẹ ní sùúrù mọ́ lónìí o. Àlẹ́ fọ́tẹ̀kùn náà ẹ bẹ̀rù Ọlọ́run tààrà ẹ̀gbọ́n wọ́n á jí mi lu fìtọ́là. Ilé ìdàkẹ́ nìyẹn. Gbogbo tí wọ́n fẹ́ wá ẹ mọ́ ẹ ní sùúrù ẹ wá nǹkan lọ́nà tó tọ́. Gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń jẹrin yẹn. Ẹ̀yin àfáà tẹ̀ ń lorun àfín. Ẹ̀yin àfáà tábùkì gbọ́dọ̀ lọ tọ̀ tẹ́ ẹ máa tẹ̀lé ká. Ẹnu gògóró tẹ́ ẹ fi ẹ̀hán ọkọ̀ náà tẹ́ onídìí àlùkùránì ẹ sì fi sinapu fọ́. Lẹ́yìn ọmọ sùúrù ilẹ̀ ní mọ́tò àrùn tẹ̀lé mi rabbil alamin. Ẹ̀yin àfáà tẹ́ ẹ sí ẹbọ. Ẹ̀yin àfáà wọ́n ní ẹ fẹ́ bá ẹlẹ́bọ̀ kẹjọ ní ẹ méje kà. Bí n bá kà ẹ̀ mọ iye àfáà tí wọ́n forí balẹ̀ lọ́dọ̀ mi. Tí ò tó lórí ibú fẹ́ tó ní Ọlọ́run kó lọ́wọ́ forí balẹ̀ fẹ́ni tí ò lọ́lọ́run. Gbogbo tẹ́ bá wá ẹ wá dáadáa. Ẹ wá dáadáa. Gbogbo tẹ́ bá wá ẹ̀gbọ́n náà tó dúdú ẹ̀gbọ́n bí màá sílẹ̀ ọ́ bí màá sílẹ̀ ọ́ bí màá sílẹ̀. Àmín. Gbogbo tẹ́ bá wá ẹ gbọ́dọ̀ wá pẹ̀lú ẹsẹ̀ ẹ̀yin yáwé ní náà. Ẹ kọjú kẹ́ ní náà dáadáa. Ẹ wá nǹkan lọ́nà tó tọ́ o. Ẹ mọ̀ tó gbọ́ ẹ fẹ́ ra aṣọ ẹlẹ́gbẹ́ ẹ wòye ọkùnrin tí ń kí ẹlòmíì mọ́lẹ̀. Ìlú aṣọ tí ẹ mú aṣọ 10,000 kọ́kọ́ rẹ̀ ò ní. Wèyí bí wèrè tí ń gorí rẹ̀. Ó wá sí ọ̀sẹ̀ kùsì kọ́kọ́ rẹ̀ sílé sí ọ́. Ọwọ́ ni ọ̀hún pààyàn. Ó lọ sí ìyàwó mi. Ọba kú ọkú ni wọ́n lọ́mọ tó gbé lọ́bẹ̀. Wọ́n kàn ọ́ débi orí burúkú. Tìmí sí owó lọ́n ṣe wo lọ́nà tó tọ́ mẹ́yìn obìnrin. Ẹ wá débi pé ẹ̀ dáná fọ́kọ mọ́. Inú Ramadan báyìí ṣọ́ọ̀bù lẹ́tù wà dago mẹ́jọ alẹ́ ta ni ó dáná sínú fọ́kọ. Wọ́n dá mi ló mọ́ kú mọ ìyá lọ. Torí kí ni gbogbo tí ń jóni láti dùrá kù àwọn èèyàn lè lè bá ìlàbí tọ́ àti lẹ̀. Àbí kí wọ́n tẹ̀lé tọ́lọ́ náà fi lè rí o. Ọlọ́run lè rí nǹkan tó wà lọ́dọ̀ mi àbí kẹ́ tẹ̀lé tèmi. Ẹ̀yin ọmọge ẹ wá nǹkan lọ́nà tó dáa ẹ ti daṣẹ́ wó ṣàkàṣàkà bìdí yáyá kẹ̀kẹ́ tó bàjẹ́ olóògùn ìpẹ́kẹ́. Ó bá yà kó yà. Ẹ fẹ́ lo fóònù tágbàrà bá yóò ká. Ọmọge tó mú fóònù 1 million lọ́wọ́ èmi nìyá rẹ́ńtà ọmọ ìyá ẹlẹ́ẹ̀kú ọmọ ìyá alágbàdo tó fún. Mo múra àti sọ̀kàsọ̀kà rẹ̀ nìyẹn. Ẹ wá nǹkan lọ́nà tó dáa. Ẹ yóò gbà níbi dáadáa jẹrẹ. Àwọn ọmọ wa lóbìnrin ẹ wá nǹkan lọ́nà tó dáa. Ọ̀rọ̀ tẹ́ fi wọ́n nǹkan ní sí ò dáa mọ́. Ẹ fẹ́ so chéènì mọ́rùn ẹsẹ̀ bíi ti ta ni. Sẹ́mi ti yá rẹ ti ń tewé káàkiri. Ẹ dúró ní lẹ́wù yìí. Ẹ dúró bẹ́ẹ̀ ṣe máa. Ṣé wàá dúró bẹ́ẹ̀ ṣe máa kò ní kẹ́ mọ̀rọ̀ kan gidi bẹ́ẹ̀. Bí aṣẹ́wó tẹ̀ ṣe káì, ìyẹn bí aṣẹ́wó ní òfẹ́ yìí. I go test am, I go manage am, I go do am. Báwo ni wọ́n sì tọ́jú kú dànù? Tó bá yẹ kó palliative rẹ tán, kò ní sọ́jà ṣọ́ọ̀bù rẹ mọ́. Wọ́n kó palliative rẹ nù. Ní wọ́n pa ṣọ́ọ̀bù kò ní sọ́jà mi mọ́. Ọdí garawa nù, bí garawa ń pa nù. Dákẹ́ ọmọ mi, ọmọ mi pẹ́kẹ́pẹ́kẹ́. Ẹ̀yin ọ̀rẹ́ ẹni náà, ẹ wá nǹkan lọ́nà tó dáa, ẹ má jalè, ẹ ń jalè. Ó lè. Lójú ọ̀sẹ̀ wọn fi ń tọrọ ọmọ tó bá dòrí ìbọn bẹ lọ́wọ́ yín. Lónìí olónìí, ẹ̀tọ́ fẹ́ tú bátìrì lójú aago mọ́lì ni wọ́n ti mú. Lónìí olónìí, ẹ wá nǹkan lọ́nà tó dáa mọ́. Fúnra ara yín nísìn, ẹ̀ ń kidnap ọ̀rẹ́ yín. Èmi lẹ́ ń kó sí, ẹ̀yin lẹ́ ń ta nǹkan kí nǹkan, ẹ̀ ń ta gbó.
kí ló kẹ́ sọ máa ń dákọ̀ omi wá sí kí ló kọ́ ọjọ́ máa ń tà ní láòdù ta láòdù tó lọ́wọ́ láòdù orí ibú lára yín wò ta orí ibú káàkiri ayé wá kọ̀nà rádùn àbí kí náà ń pè ọ́ rádùn àìsàn lè dákọ̀ rẹ̀ ọlọ́run jẹ́ mọ́mọ́ntì orí ibú ṣe ń ṣe lónìí wá owó rẹ̀ tó dáa mọ́ ń ṣe dánadáná ń jí ọ̀kadà lọ mọ́ṣáláṣí lọ jí bàtà kó yọ fóònù lójú aago gbogbo nǹkan bí ẹ sásọ ka torí kí ni lè ní ìyọnu ọlọ́run bí máa ṣe ó bí máa ṣe lẹ̀. ATM ọ̀rẹ́ yìí jí gbé ẹ̀yọ̀pọ̀ owó èyí àfà owó lọ́nà tó dáa bẹ́ẹ̀ ṣe ń wá ká ẹ̀jẹ̀ náà àfọ̀ tọrọ mọ́ lónìí bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ bímọ gan lọ́sítà ó lè dẹ́kun ìkejì ọmọ ẹ̀mẹ́gbẹ̀gbù ṣe wù ìyàwó rẹ̀ trọ́ọ̀sì rẹ̀ tó lákọ̀ bí wọn orí kejì ọmọ lónìí ó sún dẹni ó sún àbá ó sún ọmọ jẹni tó gúdúgúdú ìyàwó rẹ̀ tó lóyún ò lè tọ̀ lójú rẹ̀ tó náà wá tó aboyún ká ọ̀tọ̀ náà nìtọ̀ nínú ọ̀tọ̀ ńlé wa ájíà nítọ̀ ni ájíà nítọ̀ ni ẹ̀wọ̀n orí ibú káàkiri ẹ̀sìn lẹ́yìn sáfà. Àmọ́ wí mo lọ wí. Wọ́n ní ìtàkùn yẹlí nínú wọ́n lè fèrè òbí láti jẹ́. Aláàbò sọ́wọ́rì. Àmọ́ wí ẹ̀dá kù. Táwọn èèyàn máa torí ibù. Jẹ̀mọ́ ẹni náà wọ́n bí iyì. Wọ́n ní ìtàkùn mo ti tẹ́ra mi lọ́rùn. Jẹ́bẹ́ ní àlá. Ẹ tún náwó ẹ ní àlá. Wí dáadáa tó. Èyí tó bá ní ká mọ̀ wí kiri yìí mọ́. Tó ní kò dáa kéèyàn ó wí. Pé wọ́n ń pa ewo wí. Ta ló kọ́kọ́ pa ewo wí àlá? Dá mi lò dáadáa. Jábìr ló gbọ́rọ̀ ẹ wá ológun kan bẹ tani máa jà ogun náà wà lágbára wọn ò tètè dìbìtì kẹfẹ rí Ànábì wa ní ẹjẹ ká retreat àwọn ẹmọ surrender tí ẹ bá déwájú ọ̀tá gbà mí ẹ̀gbọ́n ọmọ jẹ́ no retreat no surrender ìgbà míì ọ̀ retreat ara rẹ̀ pé strategy tí ń lo ìwé kò mú ẹ̀jẹ̀ kọ́kọ́ reverse náà ká tó tún lóró ìyẹn lóko táná mi fẹ́ jà ó wá reverse rẹ̀ ó wá ní ẹ̀rọ sinmi kálukú lọ sinmi ẹ̀gbọ́n lábẹ́ bojíbojí bàbá dírì wọ́n wá sinmi ànábì náà sinmi ìdá tí ànábì wá kọ́ kò lè sùn pẹ̀lú ìdá méjì ní tíra sọ ìkan ní tí ànábì fi ìdá rẹ̀ lórí báyìí ìkan ló fi kọ́ ara gi ló bá ní kó òun sinmi. àṣọ lórí ibú kan tí ń tírẹ̀sì ànábì dákun mọ́ sàṣùpá yìí wọ́n tọ́ wá bí wọ́n bẹ́ẹ̀ lù fún ọba sùn ọlọ́run ọ̀tá. Fa inna saliba lam yaf'alka shay'an. Sálíbù ò lè bá ọ. Ìlà tọ́ba ti lè jí. Lẹ́ni níbi tí ra dé. Tó o jí tó o mú tẹ̀síbà tó o mú lọ tí wọ́n rẹ̀ dé lóru tó kàn ọ́ yóò padà ní. Ìwọ àfáà sùn ní àsójò rọ̀. Wọ́n á tún jiyàn wọ́n ní wàhálà ìwọ̀n jẹun wọ́n lẹ̀ jẹun owó yín ẹ̀ sí wọ́n ẹ̀bá wá lẹ̀ wọ́n lọ́wọ́ oṣù tí wọ́n ti ẹ̀bá jẹ àfà fake àfà fake people ọ̀yàn lásán
فنائم كل وقت لا يفوز. gbogbo ẹ̀dá tó bá ti lè sùn pẹ̀lú àsìkò rẹ̀ yányán láì jà fún ìlà kò lè jèrè kò lè là kò lè bọ́ lórí burúkú. سوى أن زاده الله فسادا. ayé náà máa bàjẹ́ lọ sí ni lọ́lọ́rí ibú ìbá rí ìjà ó yọ ìjà náà lórí Muhammad yòókù rẹ̀ jèrè kàmìlà bẹ́ẹ̀ ti yorùbá náà lórí. à á pàdé lẹ́ẹ̀mí ìmọ̀ sọ tó ṣẹlẹ̀. ẹ̀sìn àmì ọlọ́jà tó jẹ̀mí ìlọ́ní àná. jẹ̀mọ́ ó kàn rọ ìpábà nẹ́bì ni àlẹ́ ìbá yájú yóò yájú báyìí ó bá ìdá lọ́wọ́ rẹ̀. wá gbọ́n tó béèrè ọmọ ìbejì dùnú ó ní ọ̀nà méjì ni ó ní máa ń yamnáwó kàmìnì àbí máa yamnáwó kàmìnì. tí wọ́n ní máa ń yamnáwó kàmìnì ní ìdájọ́ àlọ́ mi báyìí tálẹ́ nìyẹn.